A kí gbogbo ẹ̀yin lólùfẹ́ wa tẹ́ ń wò wá tẹ́ dẹ̀ ń gbọ́ wa káàkiri àgbáyé lórí ìkànnì wa Otasansan rédíò TV Yorùbá. Ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di láṣẹ Èdùmàrè. Eléyìí tí a tún mú wá, òun náà ni fídíò kan tó ń jà rìnrìn lórí ẹ̀rọ ayélujára nípa màmá àgbà òṣèré tẹ́ mọ̀ bí ẹni mowó, gbajúmọ̀ òṣèré sinimá lédè Yorùbá, màmá Tola Oladokun. Gẹ́gẹ́ bí ó ṣe jáde nínú fídíò náà, gbajúmọ̀ àgbà òṣèré sinimá nílẹ̀ Yorùbá, màmá Tola Oladokun ni ló bẹ̀rẹ̀ sí í sunkún, ló ń wa ẹkún mu bí ẹni mu gàrí. Ṣùgbọ́n ní ìparí fídíò náà ni a ti mọ̀ wípé òṣèré kan tórúkọ rẹ̀ ń jẹ́ Baeu ni ó ṣe nǹkan ìyanu, ìyẹn surprise package fún màmá Tola Oladokun láti fi mọ rírì àgbà òṣèré náà. Òṣèrékùnrin ọ̀hún, ìyẹn Baeu, ló ti kọ chẹ́ẹ̀kì owó tó tó 200,000 naira fún màmá Tola Oladokun gẹ́gẹ́ bí ẹ̀bùn ìmọrírì ipa àti ìgbìyànjú màmá yìí nínú eré sinimá lédè Yorùbá. Ọkùnrin ọ̀hún, ìyẹn tó náà jẹ́ òṣèré lédè Yorùbá àti lédè Gẹ̀ẹ́sì, ìyẹn Baeu, ó ní lótìítọ́ àti lódodo òun máa ń pe màmá Tola Oladokun sí iṣẹ́ tóun bá fẹ́ yà, ìyẹn sí location, kó máa pè wọ́n sí location. Bẹ́ẹ̀ ló máa ń sanwó iṣẹ́ fún màmá, ìyẹn iṣẹ́ tí wọ́n bá ṣe fún òun, kó máa ń sanwó fún wọn. Bẹ́ẹ̀ ló ní látìgbà tóun ti mọ màmá Tola Oladokun, màmá ò béèrè owó, wọn ò tọrọ owó lọ́wọ́ òun rí, débi wípé báyà kóun rò bí ìyà ń jẹ màmá. Ó ní ṣùgbọ́n gẹ́gẹ́ bí ipa àti ìgbìyànjú tí màmá yìí tí wọ́n máa ń kó nínú eré sinimá lédè Yorùbá àti bí wọ́n ṣe máa ń fi gbogbo ara ṣiṣẹ́ nínú eré sinimá, pé ní ó wù òun lórí, tó ń sì rò wípé ó yẹ kí èèyàn ó mọ rírì irú ẹni bẹ́ẹ̀. Ìyá àgbà tó ń fi gbogbo ara ṣiṣẹ́, iṣẹ́ tó yàn láàyò, ó nídìí nìyẹn tó ń fi rò wípé kóun ó gba ọ̀nà yẹn láti fi mọ rírì màmá ní ọ̀nà ìyanu yẹn, surprise package. Ó ní òun ò sọ ohun tó ṣẹlẹ̀ nínú fídíò yẹn, pé òun ò sọ fún màmá rí rárá, pé òun ò fi tó màmá létí, kódà pọ̀nmọ́ ò mọ̀ pé irú nǹkan báyẹn fẹ́ ṣẹlẹ̀ látọwọ́ òun, pé òun kàn pè wọ́n bí ìgbà pé òun fẹ́ lò wọ́n nínú eré sinimá, pé òun fẹ́ fi wọ́n ṣiṣẹ́, pé ni òun fi pè wọ́n kó tó di pé màmá bá rú nǹkan báyẹn pàdé. Bẹ́ẹ̀ ni Baeu, nígbà tó kọ 200,000 naira check fún màmá, bẹ́ẹ̀ ni ó tún gbé oríṣiríṣi nǹkan tí ẹnu ń jẹ, oúnjẹ tẹnu ń jẹ fún màmá, pé kí màmá ó fi ṣe ẹ̀bùn ìmọrírì, kí wọ́n máa jẹ, kí wọ́n máa fi ṣara yín dín. Bákan náà nínú fídíò yẹn, ó rọ àwọn olólùfẹ́ rẹ̀ àti àwọn olólùfẹ́ màmá Tola Oladokun tí ó bá wu àwọn náà láti mọ rírì, láti ṣe ìwúrí fún màmá Oladokun gẹ́gẹ́ bí àgbà òṣèré nínú eré sinimá lédè Yorùbá, pé kí wọ́n máa ṣọwọ́ sí wọn. Ó fi account number màmá rẹ̀ síta nínú fídíò yẹn. Lẹ́yìn fídíò yẹn, ó ní a wá padà rí màmá Tola Oladokun lẹ́yìn tí eléwì tí Baeu tó mú dání láti kọrin ewì kí màmá. Olórin ewì yẹn kàn tiẹ̀ gbìyànjú bíi ìṣẹ́jú mẹ́wàá ni ọmọbìnrin olórin eléwì yẹn tí Baeu mú dání ló fi kí màmá, ó kí wọ́n délédélé. Kódà inú fídíò yẹn lèmi gan ti mọ̀ wípé ọmọ ìlú Ọ̀yọ́ Aláàfin pé ni màmá Oladokun. Bákan náà, lẹ́yìn tí ọmọbìnrin eléwì yìí tó kí màmá délédélé torí màmá wú, ni màmá bẹ̀rẹ̀ sí í sunkún. Wọ́n bẹ̀rẹ̀ sí í sunkún ayọ̀ gẹ́gẹ́ bí nǹkan ìyanu tí wọ́n rí.
lẹ́yìn náà ni wọ́n wá ṣèwúre, wọ́n ṣàdúrà fún ọmọkùnrin òṣèré tó ṣe irú nǹkan yẹn, ìyẹn Baeu. Màmá ṣàdúrà fún un, kódà màmá jẹ́ ká mọ̀ wípé eléyìí ni ìṣẹ̀lẹ̀ kejì táwọn ò lè gbàgbé tó dùn máwọn nú jù. Pé ìgbà àkọ́kọ́ ni ìgbà tí àwọn kó délé àwọn, pé ìgbà kejì náà ni eléyìí torí pé àwọn ò lérò rẹ̀, àwọn ò retí rẹ̀, ó kàn bá wọn ní òjijì ni pé ló fi yà wọ́n lẹ́nu pé ni ẹkún ayọ̀ fi gba àwọn. Kéléyìí náà kó mọ jẹ́ bí ìṣítí fún gbogbo àwa tó jẹ́ wípé a máa ń gbádùn àwọn àgbà òṣèré yìí, àwọn òṣèré sinimá generally, pé kò dìgbà tí wọ́n bá kú, kò dìgbà tí wọ́n bá wà lórí àárẹ̀, kò dìgbà tí wọ́n bá di arúgbó pátápátá ká tó mọ rírì wọn. Ìgbà tán wà láyé, tán wà láàyè, tán wà láàyè ara lálàáfíà pípé, ẹ jẹ́ ká mọ rírì wọn, ẹ jẹ́ ká mọ rírì iṣẹ́ takuntakun tí wọ́n ń ṣe.